tó o bá lọ́mọ tí ń jalè àbí mú nǹkan mọ́kàn má dákẹ́ lórí ẹ̀ wá ìgbé ọmọ yẹn kó sá kó gbẹ dáadáa wá ìgbé ọmọ yẹn kó sá kó gbẹ dáadáa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Tuntun rẹ o. Now. Bá lọ́mọ tí ń jalè àbí mú nǹkan mọ́kàn má dákẹ́ lórí ẹ̀ wá ìgbé ọmọ yẹn kó sá kó gbẹ dáadáa tó bá ti wá sá tó bá ti gbẹ dáadáa ó wàá lọ papọ̀ mọ́ ojú àgùntàn méjèèjì ojú àgùntàn àtọ̀tún àtòsí ojú àgùntàn lọ papọ̀ mọ́ ó wàá fi owó èkuru ó wà ní kọ́ ọmọ yín jẹ díẹ̀ ó da èkuru yòókù ó pín èkuru sí méjì ó ní kó jẹ ìlàjì ó fi ìyókù ó lọ dà sórí àkìtàn àbúgbọ̀ ó lè yín ó kò ní àfa adékọ̀gbẹ́ ìwọ tó bá lè ṣe pé nọ́mbà adigbẹ́ ìgbẹ́dìran ìgbẹ́lábí àní ẹni òfò làwọn àfọ oníjàlábí ìṣẹ́ ọmọ ọdún mélòó lélẹ́yìí nítorí wọn máa ń ṣe nìyẹn kó máa fún wọn lóṣèlè kó máa fún wọn gbogbo ẹ̀ nínú ilé àlàpàtà yìí tiẹ̀ náà sì dá tọmọ bá ń jalè ìgbẹ́ ìdí ọmọ àtọjú àgùntàn kan wá fi ro èkuru kọmọ yẹn tó wá jẹ ìgbẹ́ ìdí rẹ̀ torí pé ń jalè Ọlọ́run abẹ́ má ṣe wá lólè má ṣe àwọn ọmọ wa lólè àwọn kan míì wà tó lè contribute sáwọn kìíní náà tọmọ bá ń ṣojú kòkòrò ń jẹran jẹ òun ẹ̀gbọ́n rẹ̀ àbáwọn àtàbúrò rẹ̀ jọ ń jẹun ó mú tí ṣe tọ̀dọ̀ tiẹ̀ ó mú mọ́ tiẹ̀ àbí tó wà wájú tiẹ̀ kò jẹ́ ìnáwó sí tiwájú ẹlòmíì Ànábì wa sallallahu alayhi wa sallam wallahi aṣíwájú tàrí ìwé rí ni Ànábì sallallahu alayhi wa sallam ó ń kọ́ kan náà àwọn sàhábà bó ṣe jọmọ kékeré tó ń jọ náà Ànábì wa sọ pé samilaha tó bá fẹ́ jẹun dárúkọ Allah síbẹ̀ sọ pé bismillah wakul biyaminika máa fọwọ́ ọ̀tún rẹ jẹun wakul mimma yalik tó wà wájú ẹni ò jẹ sí gbogbo òbí náà bá lè ṣerú eléyìí wọn lágbà tí ò kẹun sọ̀rọ̀ yóò kẹta sáré ọmọ tí ń jalè ò déédéé jalè bóyá látara póbi tí ń lá kìí sí pé lójú kòkòrò kò ní tẹ́lọ́rùn wọn mójútó ìyẹn ni ó expand ni ó extend ni ó graduate síbi olè gidi àbí kẹ̀dẹ̀ kó má sí ìtọ́jú tó péye kí bàbá àti ìyàwó má ṣojúṣe lórí ọmọ kó mú dé school àbó débì kan ó ń wo ọwọ́ lọ́wọ́ àbó báwọn ọ̀rẹ́ burúkú rìn ó sì wà káàkiri ni ó wà ń lo òyìnbó ó wà káàkiri ọmọ tó ń jalè ìsára kí wọ́n fẹ́ gba bá wí àmọ́ ṣiṣẹ́ punishment àmọ́ ṣiṣẹ́ àbí kan fún ní tí ò ní jó owó tó ní nǹkan oníkan ìgbẹ́ ẹ̀ díẹ̀ ẹ wọ́n bá sọ pé àwọn òkú ìdánwò ní jèrè tá a bá sọ pé àwọn kìíní ń ba yé àwọn èèyàn jẹ́ ṣẹ́ni tó ní kẹ́ ẹ lọ mú gbẹ̀ẹ́dì ọmọ tí yín kẹ́ ẹ fi ṣoògùn jẹ fọmọ yín ni ò ní fún yín gbẹ̀ẹ́dì tiẹ̀ jẹ́ iṣẹ́ ẹbú tán ṣe yẹn nìkan tí wọ́n ń pè ní kalimajinun ẹni tí wọ́n bá ṣe é fún wọ́n ti máa ń ṣe kalẹ̀ ìgbẹ́ẹ̀dì wọn ni wọ́n fi máa ṣe tí ẹ bá ti wá dé tó wá patronize wọn wọ́n gbèjẹ fún gbogbo tó bá ní láyé ẹ̀ ní wọn kó lọ́dọ̀ àwọn àfáà yìí ẹ sì fẹ́ bayé jẹ́ ìgbẹ́ẹ̀dì ọmọ yẹn àti ojú àgùntàn kángun papọ̀ kíkìní lè ṣe kìnnì ojú àgùntàn yẹn òun yóò sọ pé kó má jalè mọ́ nǹkan yẹn ní nǹkan tó ń rí tẹ́lẹ̀ yẹn ò fi ní ìwò mọ́ òun ni tí pé kò rẹ́ni tí ó fún lóúnjẹ kò rẹ́ni tí ó fún ní nǹkan kan jẹ àbí tẹ́ǹdẹ́ǹsì pé olè fẹ́ wà láyé wà tí ìbáṣepọ̀ bá tó dá wa mọ̀ wá kò ní gbé ìjìyà kalẹ̀ fólè kò sì ní rẹguléètì pé eléyìí wà tí ó jẹ ẹ mọ́ gé òun lọ́wọ́ eléyìí ọ̀daràn ni ẹ gé lọ́wọ́ so tọmọ bá wá ń jalè a lè bẹ lọ́hùn kó jọ kó yọ kúrò lójú ẹ̀ a lè pèrè torí ẹ̀ làwọn therapist fi wà torí ẹ̀ làwọn rehabilitation centers fi wà àmọ́ àwọn solution tẹ́ ń gbé kalẹ̀ kọ́ ni solution orí ibu ni àlùjànnú ní kọ́ yín bẹ́ẹ̀ orí ibu tọmọ yóò tún padà ṣe ó tún pọ̀ jù yẹn lọ àìmọye àwọn ẹlòmíì tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọmọ yóò wá dìdì ní pápátá àbí kó máa ṣe nǹkan míì tó tún worst ju ti ṣe tẹ́lẹ̀ lọ a kàn bí àwọn àfáà burú àwọn ìránṣẹ́ ìṣù ìgbẹ́ ẹ̀dí ọmọ yẹn kí ló fẹ́ ṣe mbẹ̀ olè yóò lè rùn sí stupidity àti ìnira àgùntàn ẹ wàá fi ṣe èkú jẹ fọmọ yẹn ìgbẹ́ tó yà ẹ sì tún dá padà sẹ́nu ẹ̀ ṣéyìn ò dangerous fàlàfẹ́ ọmọ yẹn ṣéyìn ò bá kò takò làákàyè tí ń ṣiṣẹ́ káwá abilé rẹ̀ sìn mùsùlùmí ni ẹ níbo lànàbì ti ṣerú ẹ̀ rí àbí mùsùlùmí ni ẹ níbo ló ti rí tó ń sọ yìí kàn fi ṣe èkúrú jẹ fún kàn wá lọ dà yókù sórí àkìtàn ìtàn dà sórí àkìtàn yẹn kíkíní lè ṣe kíni a jẹ́ pé ìdánlẹ̀ ń pa ọlọ́run sílẹ̀ ní ìdíre ẹ má gbẹ̀tàn jẹ abẹ́lẹ̀ kó jọ kó má ṣe àwọn ọmọ wa lólè ẹ bá notice pé ọmọ ń fẹ́ máa fẹ́ wọ́n kó bá wí kó dẹ̀ pé àwọn tó lè bá sọ̀rọ̀ àbí kó wo pé kí lọmọ yẹn ní kí ló ní bùkátà sí sórí gbogbo àwọn wèrè tán àwọn motivational speaker tó ń fún yín lóògùn lọ́nà yẹn padà kábàámọ̀ ayé ara yín ni o torí pé kò dáa fáwọn gan
orí burúkú ni jálàbí gbogbo àlà ń tẹnu mọ́ fún ẹ tó bá wà wá kú wà wárí ìkúrè o ìgbẹ́ ẹ̀dí èèyàn àtọ́jú àgùntàn káwọn á fi ṣe nǹkan jẹ kó ti tún jẹ́ sínú ó dẹ̀rọ̀ pọ́n náà ní oríire nìyẹn ọlọ́run àdúpẹ́ fún ẹ tó ṣe wá lóko náà amúkú mẹ́kọ̀ọ́ dá wọn lóhùn irọ́ ni o tó bá notice anything ṣe rúkìá fáwọn ọmọ ẹ ṣe bìrọ́bì náà rọ́bì falaki ṣe fún wọn sọ́lọ̀ lọ́rùn ó nìkan ló lè mú kó mẹ́ so ó lè tí ì bá ṣe pé ó lè ò ní tán láyé ọlọ́run ní gbé dájú ó lè kalẹ̀ so salamu alaykum.